kábíyèsí ní pé ṣé mo mọ̀ pé ọmọ oko ni mí, pé ọmọ fíléèjì ni mí, pé wọ́n ti sọ fún òun pé ara ọmọ fíléèjì lòun ti máa lówó ká lọ ṣoògùn owó, pé tó bá jójú bì kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn, pé tó bá jápá bì kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn, tó bá jẹ́ tìmí kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn, tó bá jọ̀wọ́ mi kan, tó bá jẹ́sẹ̀ mi kan, pé àwọn mọ̀ pé wọ́n lè pa mí, pé torí pé ọ̀rẹ́ wọn kan ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú ìyàwó ẹ̀ kan ló lò. Ó ní ẹ̀sùn tí wọ́n fi kan kábíyèsí Jògá Orílé kì í ṣẹ̀sùn tó yẹ ká fọwọ́ yẹpẹrẹ mú kọ́, ẹ̀sùn tó lè ba ọba lórúkọ jẹ́ ni. Oríṣiríṣi ìwé ìròyìn ló ti sọ nípa rẹ̀ àtàwọn búlọ́gàsì náà. Mo ti gbọ́ lóríṣiríṣi ariwo táwọn búlọ́gàsì kan pa kiri láì farabalẹ̀ gbálàyé ìṣẹ̀lẹ̀ kí wọ́n tó dá sẹ́jọ́. Nínú wọn arẹni tí ń gbẹ́ni tó fẹ̀sùn kan kábíyèsí ṣépè tí ń pirọ́ nípa mọ́ba. Oòduà Awógbèmí Máyégún akéwì Oòduà wọn kú dá wọn lẹ́bi, àwọn dìdìrìn òpònú wọn kú tilẹ̀ gba ṣéǹjì sápò. Máyégún akéwì Oòduà mo fẹ́ tanná sọ́kùnkùn ìṣẹ̀lẹ̀ kábàlẹ́rò kodoro ọ̀rọ̀ dájúdájú. Orin tí mò ń kọ kì í ṣọ̀tẹ̀ ẹnikẹ́ni, ẹ̀rù ọ̀bà mi bí mo bá ń kọrin nílànà òtítọ́, mo kọjá akéwì tí bẹ̀rù ìjà. Ọ̀rọ̀ nípa ọba Jògá Orílé tí wọ́n fẹ̀sùn jìbìtì kàn ni mo fẹ́ ká jíjọ ṣàṣàrò lé lórí. Ẹ̀sùn ọ̀hún ni wọ́n ti lọ́bọ Ọlárẹ̀wájú Adékẹ́yẹ Adéyẹmí abẹ́pà ti Jògá Orílé níyẹwà ìpínlẹ̀ Ògùn ti fẹ̀tàn ṣègbéyàwó pẹ̀lú arábìnrin tí wọ́n ń pè ní Kristi, wípé ó lu obìnrin ọ̀hún ní jìbìtì owó tó ń lọ bíi 65 million naira àtàwọn góòlù iyebíye tí iye owó wọn ò ṣeé gbọ́ sétí. bírọ́ ni bí ṣòdodo ẹ mọ́ bá mi ká lọ nínú orin. Àlàyé ń bẹ Máyégún akéwì Oòduà wọn ò ní pọ́nrán léwé kí kálukú ọ̀fọ̀kàn lélẹ̀. Obìnrin tí ń jẹ́ Kristi Olúwàbùnmi yìí o, ìlú òyìnbó ló ń gbé láti gbà pípẹ́ wá. Ó ti pẹ́ tó ti ń ké gbàjarè kí wọ́n gbà ń kalẹ̀ lọ́wọ́ ọba. Ìyẹn ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlárẹ̀wájú abẹ́pà Jògá Orílé nípínlẹ̀ Ògùn. Kí ló ń tó fa sábàbí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi fẹ̀sùn kàn ọba, tó fi ní kábíyèsí gbé òun lówó rá, pọ́ba skáàmù òun ọmọ pé òun ti kó sọ́wọ́ jìbìtì kọ́mọ aráyé ọgbà ńlá. Nínú àlàyé tó fúnra rẹ̀ ṣe nínú àwo orin ewì èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́, tí ó sì padà gbàlàyé lẹ́nu obìnrin ọ̀hún fúnra rẹ̀ kí n tó mẹ́nu dákẹ́. Obìnrin ọ̀hún ṣàlàyé pọ́dún 2013 lòun àtọ́ba ti mọ́ra wọn, àmọ́ ní gbogbo àsìkò ọ̀hún ọba ò tí mo bá ń sọ̀rọ̀ ìfẹ́ rárá. Ìgbà tó wá dọdún 2022 on the 30th oṣù kẹfà lọ́ba bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀fẹ́ lọ́hún. Òun yarí pòun ọgbà òun ọ̀lẹ́ fẹ́ni tó ti láya, mímọ́ra táwọn ti mọ́ra àwọn ṣáájú tí ọlọ́rọ̀ fífẹ́ nú. Òun wí fọ́ba ẹ jẹ́ kájọ fi ilẹ̀ bẹ́ẹ̀. Ó ní kété tóun sọ̀rọ̀ yìí tán kábíyèsí ọgbà ó ń forí adé bẹ̀ òun pé kóun jọ̀ọ́, òun fẹ́ kó wá dolórí láàfin Jògá Orílé, kó wá dayaba láàfin òun póun ọ̀láyaba, pó lórí tí ń bẹ láàfin òun ti lè dànù sígbó nítorí ìṣekúṣe àgbèrè tí ń bá ká pópó ní ń dókiri àdúgbò. Ọ̀rọ̀ yìí ń làwọn jọ fà. Ṣáṣáṣá ni kábíyèsí ń dàún láàmú pé kóun jọ̀ọ́, irú òun lòun fẹ́, débi pé kábíyèsí gbéra láti Nàìjíríà ọwọ́ àwọn wá sílùú òyìnbó kò jẹ́ kóun ó sinmi. Ọ̀rọ̀ tá a pè lọ́wẹ̀ àṣẹ ó láàárọ̀ nú, òun jẹ́ òun fọ́ba tán òun ọmọ pé ṣe lọ́ọ́ bá ń pìrìtẹ́ǹdì. Kì í kúkú ṣe pé òun ò lọ́kọ tóun bímọ fún, òun lọ́kọ táwọn jọ ṣègbéyàwó, àmọ́ ìjà ojoojúmọ́ tó ti fẹ́ mọ́ yọrí sí ká lu ni nílùú bàrà bíi kákú ńlọ jẹ́ kóun àtọkọ òun ó yapa, ń lòun fi di single mother tí ń dágbé tí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ní gbogbo àsìkò yìí òun sì ti mọ̀ pé òun ò lè padà sọ́dọ̀ ọkọ òun mọ́, pé bọ́pẹ́ bóyá ó ṣeé ṣe kóun ó sì rọ́kọ tuntun. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ sóhun lásìkò ọ̀hún gbogbo ẹ̀ pátá ní kábíyèsí mọ̀. Bí eré bí àwàdà gbogbo ọ̀nà ní kábíyèsí gbà kóun ó balẹ̀ dáyàbá rẹ̀ ní kíákíá. Ó forí adébúra kóun ọ̀ ló lórí láàfin. Mo ní kábíyèsí ẹ jẹ́ ká mọ bọ́rọ̀ ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, ṣe é mọ̀ pọ́kọ tí mo fẹ́ àti dìvọ́ọ̀sì. Ìyẹn ló mú kí kábíyèsí ó mọ sọ fóun pé ṣọkọ tí ń lù ọ́ nílùkulù tí ń ṣe ọ́ níṣekúṣe ń lọ fẹ́ padà lọ rèé fẹ́.
ọjẹ́ gbàgbé ẹ̀ kọ́ wá fẹ́ mi mo ṣetán láti dùn ọ́ nínú n ò kúkú láya ńlé mọ́ pé kóun ó kúkú mọ́ bọ̀ ní Nàìjíríà. mo dé Nàìjíríà tán kábíyèsí fúnra rẹ̀ ló bá ń ṣayédèrú divorce tó gba sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ kóun ó balẹ̀ fọkọ òun lẹ̀ pátápátá kí kábíyèsí kó balẹ̀ fẹ́ òun láyaba. ẹ̀yìn èyí ló gbé òun lọ sí rẹ́gísírì fún gbéyàwó tí wọ́n tún gba sàtífíkẹ́ẹ̀tì bọ̀. òun dé sáàfin lẹ́yìn ìgbéyàwó ẹ̀tàn tó bá lọ gbé òun ṣe ló bá bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ òun títí tó fi gba 65 million naira. gbogbo àsìkò yìí bó ti ń ṣe òun òye òun. ìgbà tó yá ni iye òun wá sí pẹ̀rù kírèé kí ló dé bá òun. ó ṣẹ̀ṣẹ̀ wáyé òun pé ṣe lọ́ba àjọ̀gá Orílé scam òun ni àwọn àṣírí tó wá ń dún sóun lọ́wọ́. àṣọbìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti kó sí páńpẹ́ ọba tó bá ti lù ní jìbìtì. òun wá rí i pé àwọn obìnrin ọlọ́mọ tí ò sí nílé ọkọ tí wọ́n lówó lọ́wọ́ bí òun náà ti lówó lọ́wọ́ lọ́ba àjọ̀gá Orílé mọ̀ ń dọdẹ wọn káàkiri kó lè fẹ́ wọn. ọ̀pọ̀ àwọn obìnrin ló ti kàgbákò ọba àjọ̀gá Orílé tó ti sọ wọ́n dẹni lẹ́lẹ̀. àwọn obìnrin kan bẹ tó bá ti fẹ́ ṣàfihàn rẹ̀ tẹ́lẹ̀ rí kóhùn ó tó dé olórí Ayọ̀mídé àtolórí Ọlánìkẹ́ gbogbo wọn ni wọ́n ti na pápá bora sá lọ kúrò láàfin ọba tí wọ́n ti sá lọ. ohun tó bá fojú wọn rí láàfin ẹnu ò lè ròyìn ṣe ni wọ́n ń gbọ́ bá ṣépè lásìkò àsìkò. obìnrin Kristi Olúwàbùnmi yìí ó sọ púpọ̀ lọ́rọ̀ débi pé ó fẹ̀sùn kan ọba bọ́ba ní kóun jẹ́ káwọn lọ ṣoògùn ọ̀la. pabambarì tún wá ní pé ó ní dandan kóun ó bá òun lájọṣepọ̀ ní fùrọ̀. ó ní àbámọ̀ nígbéyàwó tó bá bóun ṣe ó ló bá fìgbéyàwó ṣe skáàmù fóun ni. òun délé ọba tán kí iye òun ó tó ṣí ó lọ́ba yáwó ẹ̀mọye lọ́wọ́ òun. gbogbo góòlù tóun kó lọ sáàfin rẹ̀ pátá tó lé ní 100 million naira ńlọba ń ṣọlá lórí rẹ̀ níbẹ̀. òun ò bínú sọ́ba àmẹ́tọ́ òun lòun béèrè lọ́wọ́ ọba kó dá gbogbo owó tó lé ní 65 million naira tó yá lọ́wọ́ òun padà àtàwọn góòlù tóun kó lọ sáàfin rẹ̀ kí iye òun ó tó ṣí. ìyẹn làwọn ohun tóun béèrè lọ́wọ́ ọba tó wá dogun dọdẹ. tọ́ba ń lérí mọ́ òun póun ò tí ì mọ nǹkan kan kò sẹ́nikẹ́ni tó lè mọ òun mọ Ọbásanjọ́ òun mọ gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún má ṣe gbé lohunkóhun tóun bá ṣe àwọn làwọn ní Nàìjíríà. ǹjẹ́ ká gbọ́ tọ́ba kí kábíyèsí fèsì lórí ẹ̀sùn yìí pàbó ló ń já sí. àwọn oníròyìn pé kábíyèsí lórí aago láìmọye ìgbà kábíyèsí ò gbé ìpè wọn. àwọn àtẹ̀jíṣẹ́ táwọn oníròyìn fi ránṣẹ́ sí kábíyèsí títí di bá a ti kọrin àwọn akọ̀ròyìn wọn ò résì. gómìnà Dàpọ̀ Abíọ́dún gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ rẹ o kí láti ṣèyí sí ẹ bá wa dá sọ̀rọ̀ náà kó tó darí yẹ. kò ṣeé gbọ́ kápọ́ bá wúrú àwọn ìwà wọ̀nyí ọba ìjọ̀gá Orílé ẹ fún wa lésì náà. ó yá ẹ gbọ́ láyé ọ̀rọ̀ gan lẹ́nu Kristi Olúwàbùnmi ọ̀hún ó ṣàlàyé ní kíkún ibi ẹ bá gbọ́ dé ẹ lọ gbọ́ yòókù lórí YouTube channel Òjó Awógbèmí Kábíyèsí TV ẹ subscribe sí obìnrin ọ̀hún ó sọ púpọ̀ lọ́rọ̀. ṣé ni kábíyèsí máa ń fi nǹkan sẹ́nu bá àwọn èèyàn sọ̀rọ̀ ìfún ìgbà míì gan tó bá ní kí n ṣe àwọn nǹkan kan màá ti ṣe tán kí yèmí tó wà bẹ́ẹ̀ pé kí ni nǹkan tí mo ṣe yìí kò dẹ̀ yẹ kí n ṣerú ẹ̀ o but ìgbà tó bá ní kí n ṣe yẹn màá ṣe ná bó ṣe ń fògùn gbowó lọ́wọ́ mi náà náà fògùn bá mi sọ̀rọ̀ láti fẹ́ mi tipátipá. látìgbà tí mo ti dé ìlú òyìnbó gbogbo èèyàn ló respect mi iṣẹ́ mi ni mò ń ṣe láti 2004 tí mo ti dé ìlú òyìnbó mo ń kọjá àyè mi àfìgbà tí màá yìí tó rápálá wọnú life mi torí pé mo wà vulnerable ńgbà yẹn wish ọlọ́run ọba nìkan ló yọ mí mi ìjà fúnra mi nìkan mo jà fún gbogbo àwọn obìnrin tí màá yìí tó ti dupe kábíyèsí ní pé ṣé mo mọ̀ pọ́ ọmọ oko ni mí pọ́ ọmọ village ni mí
pé wọ́n ti sọ fún òun pé ara ọmọ fíléèjì lòun ti máa lówó, pé òun máa tẹ̀lé mi lọ sí ìlú mi Gèdèkìtì ní ibi tí mo ti wá, pé òun máa tẹ̀lé mi lọ sí ìlú mi, pé ká lọ ṣoògùn owó, pé tó bá jójú bì kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn, pé tó bá jápá bì kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn, tó bá jẹ́ tì mí kan náà fẹ́ gbà sílẹ̀ pé kí n fún wọn, tó bá jọ̀wọ́ mi kan, tó bá jẹ́sẹ̀ mi kan, pé àwọn mọ̀ pé wọ́n lè pa mí, pé torí pé ọ̀rẹ́ wọn kan ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ojú ìyàwó ẹ̀ kan ló lò. Ó ní dèní. ó kù nìbọn ró o. ẹ lọ gbọ́ èyí tó kù lórí YouTube Òjó Agbógbèmí Kábíyèsí TV YouTube channel. Gbàǹkọ̀gbì ọ̀rọ̀ jábọ́, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ gbọ́. mo tún padà bọ̀ nílé orin. ẹ mọ́ retí apá kejì ìṣẹ̀lẹ̀ tí mo tún mọ́ láyé rẹ̀ bọ̀.